àjọ DSS ti ránṣẹ́ pé àwọn tó fẹ́ jẹ Àwùjalẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn náà sì ti wọ́gi lé ètò Àwùjalẹ̀ tí wọ́n ń ṣe kùrùkẹrẹ lọ́wọ́ ná. Ibi tí àwọn afọbajẹ ìlú Ìjẹ̀bú fojú sí tí ń bá sọ fún yín pé ọ̀nà ò gbábẹ́ o lásìkò yìí torí pé èrò wọn ni pé lọ́jọ́ 21 Wednesday oṣù kínní ọdún tá a wà nínú èyí 2026 tí wọ́n ti sọ pé kí gbogbo àwọn tí wọ́n ti fi orúkọ wọn síta yẹn pé wọ́n pegedé láti lọ sí ìpele tó kàn tí wọ́n sì fi ìgbésẹ̀ tó kàn láti lè tọpinpin dórí ẹnìkan ṣoṣo tó máa padà jẹ Àwùjalẹ̀. Òní ni wọ́n ti ní àtàwọn lóyèlóyè àtàwọn èèyàn ńláńlá àtàwọn aráàlú kan kí wọ́n wá péjú pésẹ̀ sí ààfin níbi tí wọ́n ó ti rí àwọn ọmọ ọba tí wọ́n ti forúkọ wọn síta ọ̀hún, ṣùgbọ́n nǹkan yí padà lójijì lónìí torí ń ṣe ni àjọ DSS kọ̀ọ̀kọ́ lẹ́tà wá. Àjọ DSS sọ wípé wọ́n fẹ́ rí àwọn tó fẹ́ di ọba o, àwọn tó fìfẹ́ hàn láti dọba tí àwọn agboolé ti kórúkọ wọn jọ, wọ́n ní wọ́n fẹ́ rí wọn. Àwọn afọbajẹ wọ́n ti lérò pé ọjọ́ tá a sọ yìí ìyẹn 21 yìí òun náà ní pínpín òpin tí àwọn èèyàn ó bá àwọn aráàlú sọ̀rọ̀ táwọn aráàlú náà sì rí àwọn tó fẹ́ lórí ipò yẹn. Ṣùgbọ́n nígbà tájọ DSS sì ti ṣe báyìí ṣe yìí ni gbogbo wọn bá kóra wọn ó di NTA Road ní Ìpẹ́bà nílùú Ìjẹ̀bú níbi tó jẹ́ ibùdó àjọ DSS níbẹ̀. Ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde sì rèé, àwọn ti kọ́kọ́ kọ lẹ́tà sí olórí ẹbí Fúṣẹ́gbùà Bàbá Lateef Owóyẹmí àti Ọ̀túnba Dòkun Ajídàgbà tó jẹ́ ọlọ́wọ̀ ọ̀tún wọn pẹ̀lú Alhaji Fásí Yusuf igbákejì alága ilé Fúṣẹ́gbùà. Wọ́n ti kọ lẹ́tà sí wọn pé kán dáwọ́ kínní ìdúró ná torí ìjọba ló sọ bẹ́ẹ̀, ìjọba ìpínlẹ̀ Ògùn sì ni. Ìgbìmọ̀ àwọn afọbajẹ ló sì ṣàlàyé ọ̀rọ̀ yìí síta pé ètò yìí ti yí padà nítorí DSS ti ń pe àwọn o àti àwọn tí wọ́n forúkọ wọn síta tí wọ́n ń lé ipò Àwùjalẹ̀ yẹn. Wọ́n ní wọ́n fẹ́ béèrè àwọn ìbéèrè kan làwọn kan wí nígbà tí wọ́n gbọ́rọ̀ yẹn. Àwọn kan ní ṣé ìṣe pé wọ́n fẹ́ tì wọ́n mọ́lé, ṣé ìṣe pé wọ́n ti ṣẹ̀, ṣùgbọ́n àwọn àlàyé ọ̀rọ̀ yẹn gan rèé. Àwọn amòye kan wọ́n sọ ọ̀rọ̀, wọ́n sọ pé ó lè jẹ́ lẹ́tà kan tẹ́ ẹ bá gbàgbé lórí ètò wa kan tá a ti ń ṣe kọjá, a ti ṣàlàyé nípa lẹ́tà tí ìjọba ìpínlẹ̀ Ògùn kọ́kọ́ kọ níbi tí wọ́n sọ pé kí wọ́n dáwọ́ gbogbo ètò jíjẹ ọba Àwùjalẹ̀ dúró ná. Wọ́n ní àwọn fẹ́ tẹ̀lé òfin ìpínlẹ̀ Ògùn tọdún 2021 ni gẹ́gẹ́ wọ́n ṣe kọ sínú lẹ́tà yẹn wípé oríṣiríṣi lẹ́tà àwọn tó ń fìfẹ́ hàn fẹ̀hónú hàn ló sì ti kọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ránṣẹ́ síjọba. Wọ́n ní lẹ́tà ti ga, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ló ti dọ́dọ̀ ọlọ́pàá eléyìí tí wọ́n kó lọ sọ́dọ̀ ìjọba pàápàá tó sì jẹ́ wípé gbogbo nǹkan tó wà ńlẹ̀ wọ́n rí pé ó ṣeé ṣe kí nǹkan hó hẹ. Tó bá sì di pé nǹkan hó hẹ nílùú Ìjẹ̀bú kò ní dáa níjọba ṣe wá sọ pé bóyá tó kù ń sìn ni pé kán sì dáwọ́ kínní ìdúró. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ló di pé agboolé Fúṣẹ́gbùà ṣe kínní, wọ́n pe àwọn ọmọ ilé, wọ́n ní kí wọ́n wá igbákàwó kan. Ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n fẹ́ mú àwọn orúkọ àti àwọn ọmọ ọba ọ̀hún, bẹ́ẹ̀ bá gbàgbé a jẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ètò wa kan wípé ó ṣe ní àwọn ìdílé
ti ẹ̀rù òbodò tí wọ́n bẹ̀rẹ̀ sí faraya wípé wọ́n jẹ́ káwọn wọlé sínú gbọ̀ngàn eléyìí tí wọ́n lò lọ́jọ́ náà. Ó ṣeé ṣe kó wá jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn náà tún kọ lẹ́tà míì, a lè sọ, ṣùgbọ́n lẹ́tà tí ìjọba ìpínlẹ̀ Ògo kọ nípasẹ̀ kíkọ sí alága ìjọba ìbílẹ̀ agbègbè òun ló wá ṣàlàyé pé kí wọ́n lọ dáwọ́ dúró. Náà wọ́n ti dáwọ́ dúró, àmọ́ a sì gbà bẹ́ẹ̀ pé wọ́n dáwọ́ dúró. Akọ̀wé ìgbìmọ̀ afọbajẹ olóyè Ayọ̀túndé Odúlájà ló kọ̀wé sí gbogbo ọmọ oyè náà wípé wá o, nǹkan táwọn tún gbọ́, nǹkan táwọn tún gbà rèé o tó tẹ àwọn lọ́wọ́. Àmọ́ ètò tí àjọ DSS gan láwọn fẹ́ ṣe pé tí wọ́n bá wá ńgbà tí gbogbo wọn kóra wọn di ọ̀dọ̀ àjọ DSS, ètò yẹn náà tún padà wáyé. Ẹ ṣe kò wáyé. Ìgbà tájọ DSS yóò tẹnu bọ̀rọ̀, wọ́n ṣàlàyé pé kì í kàn ṣe pé àwọn kàn fẹ́ tìyàn mọ́lé tàbí àwọn kàn fẹ́ gbéyàn tàbí àwọn kàn fẹ́ ṣe bó ṣe wù káwọn míì ti lè máa rò pé, ṣùgbọ́n béèyàn bá ń lọ fún ipò yòówù, ẹni ipòkípò téèyàn bá ń lọ fún tó bá jẹ́ ipò ńlá láàrin àwùjọ àti ìlú, iṣẹ́ àjọ DSS ni láti pe ẹni yẹn, láti fọ̀rọ̀ wá ẹni yẹn lẹ́nu wò àti láti ṣe àwọn àyẹ̀wò kan. Wọ́n ní àwọn àyẹ̀wò yẹn ni ó wàá ṣàfihàn bóyá ẹni yẹn, bóyá lóòótọ́ àtòdodo ó lẹ́tọ̀ọ́, kò í ṣe ọ̀daràn, kì í ṣe ń wàhálà láwùjọ, pé wọ́n lè sọ pé ó lẹ́tọ̀ọ́ láti dúró ipò bẹ́ẹ̀ tàbí wà nírú ipò tí wọ́n fẹ́ fi sí. Wọ́n ní ṣàjọ DSS nìyẹn, kì í ṣe pé àwọn fẹ́ ti ẹnìkan kan mọ́lé, kì í ṣe pé ìgbà tájọ DSS sì ti ṣàlàyé bẹ́ẹ̀ pé ohun táwọn fẹ́ ṣe nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn sì ti wá kọ lẹ́tà pé kán dáwọ́ rẹ̀ dúró ná, àwọn ò ní agbára kankan láti ṣe nǹkan kan lórí ìtẹ̀síwájú táwọn pè wọ́n fún ṣáájú mọ́. Wọ́n ní ó dìgbà tí ìjọba bá tuntun sọ pé ó yá kán tẹ̀síwájú, ìgbà yẹn tó sì ti ní àwọn tó sọ pé yá ẹ máa bọ̀, wọ́n ó béèrè àwọn ìbéèrè tó bá yẹ kí wọ́n béèrè lọ́wọ́ wọn. Lóòótọ́ iṣẹ́ tiwọn náà láà sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn, àbí bẹ́ẹ̀ kọ́, pẹ̀lú àlàyé ọ̀rọ̀ wọn. Now ibi tọ́rọ̀ tún wá dé ni wípé bẹ́ẹ̀ bá gbàgbé, kò sí aṣọ nínú ètò wa kan pé kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe máa du àwọn pò bẹ́ẹ̀ yẹn tí ò ní máa sí ìkùnsínú láàrin àwọn èèyàn kan. Àwọn kan fara mọ́ ìlànà bí nǹkan ṣe lọ, àwọn kò sì ní fara mọ́. Olórin fújì ni Alhaji Wasiu Ayinde K1 Kwam1 ọmọ Anífowóṣe, wọ́n ti ń fapá jánú náà tẹ́lẹ̀ pé bí nǹkan ṣe ń lọ àwọn ò fara mọ́, àti pé àwọn ìdílé Fìṣẹ́gbùhání wọ́n èyí ṣọmọ ilé àwọn, ṣùgbọ́n ní ti ẹ̀rù òbodò wọ́n ní ọmọ ilé wọn ni wọ́n ń ṣe, ọ̀kan nínú agboolé kan nínú Fìṣẹ́gbùhání ni wọ́n ṣe, pé torí ìdí èyí wọ́n lẹ́tọ̀ọ́. Ṣùgbọ́n ìjọ tí wọ́n mú orúkọ Alhaji Wasiu Ayinde kò sí ń bẹ̀, wọn ráàyè wọlé àtàwọn agbóòdílé wọn. Torí ìdí èyí ó ṣeé ṣe kó jẹ́ lẹ́tà yẹn gan tí wọ́n kọ ránṣẹ́, ó ṣe kó jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn wọ́n tún kọ lẹ́tà míì ránṣẹ́ láti ló mú kí ìdáwọ́dúró kínní yìí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní kúkúrú, kò sí àní-àní kankan ń bẹ̀ ju wípé ipò Àwùjalẹ̀ nǹkan ó hẹ lásìkò yìí, torí wọ́n ní kí wọ́n sì lọ ní sùúrù náà kí gbogbo ẹ̀ sì lọ wọ̀ sin bí ọbẹ̀ pàánù. Kí wá lẹ̀yin lérò? Ẹ jẹ́ àmọ́ lójú òpó ìsọfúnni. Ipò Àwùjalẹ̀ kì í ṣe ipò ọba kékeré, ṣùgbọ́n kí lẹ̀yin lérò? Kí ni èrò tiyín? Ẹ kọ sójú òpó ìfi èrò ènìyàn sí yẹn comment section. Tóbi Fásùgbà lórúkọ mi. Ẹ ṣeun. Ẹ máa wò ó kẹ́ máa pín fáwọn ẹlòmíì, kẹ́ sì subscribe, kẹ́ máa wò ó kẹ́ máa pín lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ́. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn.
ó máa ń bọ́ sínú ọpọlọ lọ́hùn láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà, kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. òun ló mú Kálàní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ dẹ̀ share ẹ. ẹ ṣeun. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú, mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. tẹ́yin náà bá ti ń wò ó ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. ẹ máa ṣe kí ni, ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.